Àfojúsùn ìjọba gómìnà Ìbíkúnlé Amósùn láti ṣe àtúnṣe àti àtúntò ìpínlẹ̀ Ògùn ti ní bẹ̀rẹ̀ sí ní so èso rere láàrin nǹkan bíi ọdún mẹ́ta àti díẹ̀ tíjọba ìgorí àléfà. Iṣẹ́ ìṣàtúnṣe yìí lábẹ́ ètò pàtàkì márùn-ún ìjọba yìí ti wá ti mú ìyàtọ̀ àti àyípadà rere bá ìpínlẹ̀ Ògùn lápapọ̀, eléyìí tí ó ń fojú hàn káàkiri gbogbo ẹ̀ka ìdàgbàsókè ní gbogbo orígun mẹ́rẹ̀ẹ̀rin ìpínlẹ̀ yìí. Gbogbo eléyìí kò jẹ́ ìyàlẹ́nu nítorí wípé awakọ̀ ìjọba yìí gómìnà Ìbíkúnlé Amósùn wá pẹ̀lú èròǹgbà àti mú ìgbé ayé rọrùn sí i fún mùtúmùwà tó sì ń sapá rẹ̀ ní gbogbo ọ̀nà láti rí i dájú wípé àfojúsùn rẹ̀ dòun fún àǹfààní àwọn ará ìlú. Gbogbo akitiyan ìjọba yìí ní pàápàá jùlọ lórí ìpèsè ohun amúlùúdùn àti iṣẹ́ ìṣàtúnṣe àwọn ìlú ló ti wá ń so èso ayọ̀ ní gbogbo ẹkùn ìdìbò mẹ́tẹ̀ẹ̀ta tó wà nípínlẹ̀ Ògùn, tó sì ti ń jẹ́ kí ìpínlẹ̀ Ògùn tún rẹwà sí i tó sì ń dùn wò pẹ̀lú àwọn ojú pópónà tó dára tó dùn rìn àti àwọn afárá mọ́tò lọ́lọ́kan òjọ̀kan. Níbẹ̀rẹ̀, ìjọba yìí kọwọ́ bọ̀wé àdéhùn tí wọ́n fi gbé iṣẹ́ àkànṣe àtúnṣe àwọn ojú pópónà lóríṣiríṣi káàkiri ìpínlẹ̀ yìí fún àwọn agbaṣẹ́ṣe pẹ̀lú èròǹgbà àti sọ ìpínlẹ̀ Ògùn dọ̀tun. Lára ìgbésẹ̀ àkọ́kọ́ tíjọba yìí gbé láti ṣàtúnṣe àwọn ojú pópónà wọ̀nyí ni pípé èrò sí àwọn ará ìlú lọ́kàn láti fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú ìjọba àti àwọn agbaṣẹ́ṣe fún àṣeyọrí àwọn iṣẹ́ yìí, pàápàá jùlọ àwọn tí ilé wọn ní láti faragbá láti fààyè sílẹ̀ fún àwọn iṣẹ́ àtúnṣe àti fífẹ̀ àwọn ojú pópónà wọ̀nyí lójú. Ṣé ẹ mọ̀ pé a ti fúnra wa ní notice tó bá di December yìí á di ọdún méjì tá a ti sọ pé a máa wá bẹ̀rẹ̀ iṣẹ́ o. A ti sanwó fáwọn òṣìṣẹ́, ó máa di tó bá di ọjọ́ Àlàmísì tó ń bọ̀ á ti tó bí oṣù méjì tá a ti sanwó fáwọn òṣìṣẹ́. Wọ́n ti wá fẹ́ bẹ̀rẹ̀ iṣẹ́ báyìí o. Ọ̀la àtọ̀la wọ́n máa bẹ̀rẹ̀ o. Ṣé ẹ mọ̀ pé ọ̀nà yìí ṣe pàtàkì fún wa gan ni. Gẹ́gẹ́ bí gómìnà Ìbíkúnlé Amósùn fúnra rẹ̀ ṣe wí, ìjọba rí i dájú wípé pẹ̀lú èyí ìpínlẹ̀ yìí kò pàdánù àwọn nǹkan ìṣẹ̀ǹbáyé rẹ̀ látàrí àti mú ọ̀làjú bá àwọn ìlú rẹ̀. Gbogbo àwa là ń ṣe fúnra wa hospital ni o, ẹ̀rí pàwọ́ la máa ṣe fẹ́ǹsì ẹ̀ fúnra wa kó tó di pa àti ẹ̀ wo ọ̀rọ̀ ọ̀nà yìí ẹ̀ wò olúwa ni o, ọ̀nà tán ti ṣe kalẹ̀ nígbà tó ti tó bí 50 ọgbọ̀n ọdún sẹ́yìn kò tún jòun la máa lò ń sìn yín ṣé o ti pọ̀ sí l'Ogun State tẹ́ẹ̀dẹ̀rí ẹ lọ wò ní gbogbo Nàìjíríà yìí iye táwa ń ṣọ̀nà wa kò sẹ́ni tó ń ṣe ń rú ẹ̀, owó tiwa ló kéré jù, ó fi hàn wípé kò sí pé a fẹ́ jalè, kò sí pé a fẹ́ jówó ẹnì kankan, owó ọmọ Ogun State ni adẹ̀ ń lò bó ṣe yẹ ká lò. Gómìnà tún gbóṣùbà fún àwọn ará ìlú fún àdúrótì àti ìfọwọ́sowọ́pọ̀ wọn lórí àwọn iṣẹ́ àkànṣe àwọn ojú pópónà wọ̀nyí nítorí wípé ọ̀pọ̀lọpọ̀ wọn ló fúnra wọn kó àwọn dúkìá wọn kúrò lọ́nà láti fààyè gba àwọn agbaṣẹ́ṣe láti máa báṣẹ́ wọn lọ nírọ̀wọ́rọ̀sẹ̀. Àbí káwa náà ṣe dáadáa pẹ̀lú ẹgbẹ́ wa. A ti dárúkọ gbogbo wa. Ẹ̀yin náà rí ìtọ́ta, a lè ti máa kọ́ ṣọ́ọ̀bù gbàlódé. Ká máa fún yín padà.
fi máa kọjá yín. ojú pópónà ayétòrò níjọba ìbílẹ̀ Yewa North lọ sí agbègbè Láfẹnwá nílùú Abẹ́òkúta jẹ́ ọ̀kan lára àwọn ojú pópónà tó wà lábẹ́ ẹkùn ìdìbò Ogun West tíjọba gómìnà Ìbíkúnlé Amósùn ti ṣàtúnṣe rẹ̀ tí wọ́n sì ti fẹ̀ lójú dáradára báyìí. ojú pópónà ọ̀hún èyí tó jẹ́ ibùsọ̀ kìlómítà 20 ni wọ́n ti sọ di eléyìí tí ó lè gba mọ́tò 4 ọ̀tọ̀ọ̀tọ̀ lásìkò kan náà lẹ́gbẹ̀ẹ́ kínní àti ẹ̀gbẹ́ kejì. líla ojú àgbàrá omi, ojú ọ̀nà fún àwọn ẹlẹ́sẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ jẹ́ ara àwọn èròjà ìgbàlódé tí Ogun Standard tí ìjọba yìí ṣe sí ojú pópónà yìí tí àwọn tó ń ṣàmúlò ọ̀nà náà sì ti bẹ̀rẹ̀ sí ní jẹ ìgbádùn rẹ̀ báyìí. wọ́n ti da ọ̀dà sí ọ̀nà yìí eléyìí tí ó ti wá mú lílọ kábọ̀ ọkọ̀ tún rọrùn sí ju tàtẹ̀yìnwá lọ. bákan náà iṣẹ́ tún ti débi tó lápẹẹrẹ lórí abala ojú pópónà ayétòrò yìí eléyìí tí ó wà ní agbègbè ìdàgbà sí olódó. lẹ́yìn wípé iṣẹ́ ìṣàtúnṣe ojú pópónà yìí mú ẹwà bá gbogbo àwọn ìlú ayétòrò fúnra rẹ̀, iṣẹ́ ìṣàtúnṣe yìí tí wọ́n mú ètò ọrọ̀ ajé agbègbè yìí túbọ̀ gbẹnu sókè sí i gan ni. ọ̀kan lára àwọn ojú pópónà bẹ́ẹ̀ tó tún wà lábẹ́ ẹkùn ìdìbò Ogun West ní ojú pópónà Ìlara, Ìjòhùn, Ìgùá, Ọjà Ọ̀dàn lọ sí Ìláṣẹ̀ jẹ́. ojú pópónà yìí lógùn jù nínú gbogbo ojú pópónà tíjọba yìí ń ṣe àtúnṣe wọn nípínlẹ̀ Ògùn. iṣẹ́ ojú pópónà náà eléyìí tí ó jẹ́ 150 ibùsọ̀ kìlómítà ni ó gba ìjọba ìbílẹ̀ 5 ọ̀tọ̀ọ̀tọ̀ kọjá. pàtàkì àǹfààní ńláńlá tí iṣẹ́ ojú pópónà yìí mú lọ́wọ́ kò ṣeé fẹnu sọ nítorí wípé ojú ọ̀nà yìí kan náà ni ó tún jẹ́ ẹnu ibodè tó so orílẹ̀-èdè Nàìjíríà pọ̀ mọ́ orílẹ̀-èdè Benin Republic. ojú pópónà ọ̀nà Ìlara, Ìjòhùn, Ìláṣẹ̀ yìí náà tún ní gbogbo àwọn èròjà Ogun Standard lórí bíi ojú àgbàrá omi, ọ̀nà aláfẹsẹ̀rìn, ibùdókọ̀ ìgbàlódé àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. alákòóso ilé-iṣẹ́ tó rí sí iṣẹ́ òde nípínlẹ̀ Ògùn, onímọ̀ ilé kíkọ́ Lámilékan Adégbìtẹ́ náà tún mẹ́nubà àwọn àǹfààní ètò ọrọ̀ ajé tí ìpínlẹ̀ yìí yóò gbádùn látàrí àwọn iṣẹ́ àkànṣe ojú pópónà tó ń lọ lọ́wọ́ nípínlẹ̀ Ògùn báyìí. pé àwọn ọ̀nà táwọn ń ṣe lójú ìgbàlódé yìí ó mú ọ̀pọ̀lọpọ̀ èèyàn wá ṣe òwò nílùú yìí. àwọn èèyàn ń gbé iléeṣẹ́ ńláńlá iléeṣẹ́ tuntun wá. ilé àtúnjẹ́ pé à ń fa iṣẹ́ fáwọn èèyàn wa, àwọn ọmọ wa á ríṣẹ́. nígbà tó iṣẹ́ ilé tó bá dé tó ti dandan ẹ tó bá fẹ́ ṣiṣẹ́ lábẹ́òkúta oníṣẹ́ lọ máa kó èèyàn wá ní àtẹ̀kọ́ kó wá ṣiṣẹ́ pẹ̀lú òun. àwọn ọmọ wa ń bì náà ló máa gbà wọ́n á kọ́ wọn níbọn iṣẹ́ yẹn, àwọn náà máa gbà sídìí iṣẹ́. so eléyìí jẹ́ kó tún máa create employment, á jẹ́ kí iṣẹ́ wà fáwọn ọmọ wa láti ṣe. parí ẹ̀ òun náà ni pé a tún wá pa owó sábò ìjọba nípa revenue. ẹ̀ tó bá ń ṣiṣẹ́ ó ti náà kó sanwó orí, owó tó wá bọ́ sápò ìjọba tún lè lò fáwọn èèyàn wa láti fi ṣe nǹkan mèremère. gbogbo àwọn tó ń ṣàmúlò àwọn ọ̀nà wọ̀nyí ni wọ́n ti bẹ̀rẹ̀ sí ní jẹ àǹfààní ìjọba tiwantiwa pẹ̀lú ìrọ̀rùn ni wọ́n kọjá láwọn ọ̀nà náà báyìí tó sì tún ti mú ìlọsíwájú bá ètò ọrọ̀ ajé àwọn agbègbè wọ̀nyí. àwọn ojú pópónà tí wọ́n wà nílùú Ọ̀tà náà jẹ́ ọ̀kan lára àwọn ọ̀nà tíjọba gómìnà Ìbíkúnlé Amósùn ti mú àyípadà rere bá lábẹ́ ẹkùn ìdìbò Ogun West Senatorial District yìí. ojú pópónà Ìyànà Òkè Súnà roundabout eléyìí tí ó so ọ̀pọ̀lọpọ̀ àwọn ojú pópónà mìíràn pọ̀ ní agbègbè yìí ní iṣẹ́ ti débi tó lápẹẹrẹ níbẹ̀. wọ́n ti dá ọ̀dà sí wọn, wọ́n sì ti la àwọn ojú àgbàrá omi síbẹ̀ èyí tí ó wá ti mú lílọ kábọ̀ ọkọ̀ rọrùn sí i. gbogbo àwọn èròjà ìgbàlódé Ogun Standard Road náà ni wọ́n sì ti ṣe sí àwọn ojú pópónà yìí tí ó sì tún jẹ́ kí àwọn agbègbè náà tún rẹwà sí i. lílọ kábọ̀ ọkọ̀ ní ojú pópónà Ìgànmọ́dẹ tó ti wá rọrùn sí láìsí ìdíwọ́ kankan eléyìí tí ó wá mú kí àwọn tó ń ṣàmúlò àwọn ọ̀nà yìí máa gbádùn wọn. ojú pópónà Ojú Òre tún jẹ́ ọ̀kan lára àwọn ọ̀nà mọ́tò tíjọba yìí ń ṣàtúnṣe rẹ̀ nílùú Ọ̀tà. iṣẹ́ ti débi tó lápẹẹrẹ níbẹ̀ báyìí èyí tí ó ti wá fàyè sílẹ̀ fún àwọn awakọ̀ láti máa lọ kábọ̀ pẹ̀lú ìrọ̀rùn. gbogbo àwọn ará ìlú Ọ̀tà ni wọ́n wá ti ń jẹ àwọn àǹfààní lọ́lọ́kan òjọ̀kan tí iṣẹ́ ìṣàtúnṣe àti àtúntò ìpínlẹ̀ Ògùn èyí tíjọba gómìnà Ìbíkúnlé Amósùn ṣe ti mú bá wọn
tí ó sì mú àyípadà rere bá gbogbo ìlú. Lábẹ́ ẹkùn ìdìbò ìjọba àpapọ̀ Ogun East Senatorial District, ojú pópónà ibùsọ̀ kìlómítà 11 tó wá láti ojú ọ̀nà másọ̀sẹ̀ Ṣàgámù lọ sí Benin wọlé sí ojú pópónà Ọba Erinwọlé nílùú Ṣàgámù náà jẹ́ ọ̀kan lára àwọn ọ̀nà tíjọba yìí ń ṣiṣẹ́ ìṣàtúnṣe lé lórí. Ojú pópónà Sábókárà lọ sí ojú ọ̀nà Àkárìgbò náà tún ní afárá mọ́tò lókè lórí. Lẹ́yìn wípé afárá mọ́tò yìí tún mú ẹwà ńlá bá ìlú Ṣàgámù yìí, iṣẹ́ afárá mọ́tò lókè náà tún ti mú àdínkù bá àkọlùkọgbà mọ́tò tó máa ń fojoojúmọ́ ṣẹlẹ̀ láàrin yìí. Wọ́n ti dá ọ̀dà sí orí afárá mọ́tò Ṣàgámù yìí ní apá méjèèjì tí iṣẹ́ sì ti lọ jìnnà lórí rẹ̀. Àwọn awakọ̀ tí wọ́n ń gba ọ̀nà yìí lójoojúmọ́ tó fi dórí àwọn tó ń ṣiṣẹ́ ajé àti àwọn olùtajà ní àwọn agbègbè tó wà láàyè yìí ni wọ́n ti bẹ̀rẹ̀ sí ní jẹ àwọn àǹfààní lọ́lọ́kan-ò-jọ̀kan látàrí iṣẹ́ àtúnṣe ojú pópónà yìí nítorí lílọ kábọ̀ ọkọ̀ túbọ̀ wá rọrùn sí níbẹ̀. Gbogbo àwọn èròjà ojú pópónà Ogun Standard bíi ọ̀nà ẹlẹ́sẹ̀, ojú àgbàrá omi àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ni wọ́n ti túbọ̀ wá mú ẹwà bá agbègbè náà tí ó sì mú lílo ọ̀nà náà rọ àwọn èèyàn lọ́rùn sí i. Ní báyìí pẹ̀lú ìrọ̀rùn ni àwọn ọlọ́kọ̀ fi ń lọ láti ìlú Ṣàgámù lọ já ojú ọ̀nà másọ̀sẹ̀ Ṣàgámù lọ sí Benin láìsí ìdààmú kankan. Píparí iṣẹ́ ojú pópónà yìí ti mú ìṣòro ìjàmbá mọ́tò tó máa ń ṣẹlẹ̀ ní gbogbo ìgbà láàyè yìí tún wá dínkù gan sí i. Síwájú sí ojú pópónà Ìlíṣàn lọ sí Àgọ́ Ìwòye jẹ́ ọ̀kan lára àwọn ojú pópónà tíjọba gómìnà Ìbíkúnlé Amósùn ti bá iṣẹ́ débi tó lápẹẹrẹ lórí rẹ̀ báyìí. Ojú ọ̀nà yìí tí wọ́n ti fẹ̀ lójú sí láti gba mọ́tò 4 ọ̀tọ̀ọ̀tọ̀ lásìkò kan náà ni wọ́n ti dá ọ̀dà sí tí wọ́n sì ti la ojú àgbàrá omi sí pẹ̀lú àwọn èròjà Ogun Standard mìíràn. Gbogbo eléyìí ló ti tún wá mú kí ọ̀nà náà túbọ̀ ṣe é rìn dáradára fún àwọn tó ń ṣàmúlò rẹ̀ lágbègbè náà. Ìlú Ìjẹ̀bú-Òde náà kò gbẹ́yìn nínú iṣẹ́ ìṣàtúnṣe àti àtúntò ìpínlẹ̀ Ògùn èyí tí ìjọba gómìnà Ìbíkúnlé Amósùn gbé lọ́wọ́. Iṣẹ́ afárá mọ́tò olókè 2 ọ̀tọ̀ọ̀tọ̀ ni ìjọba yìí gbéṣe nílùú Ìjẹ̀bú-Òde, eléyìí tí ó wà ní ojú pópónà Mobalòfọ̀n àti eléyìí tó wà ní gáràjì àwọn ọkọ̀ Èkó nílùú Ìjẹ̀bú-Òde. Ìparí iṣẹ́ afárá mọ́tò olókè tí Mobalòfọ̀n yìí ti wá mú lílọ kábọ̀ ọkọ̀ rọrùn sí gan ní agbègbè yìí. Wọ́n ti bẹ̀rẹ̀ sí ní ṣàmúlò abala méjèèjì orí afárá mọ́tò náà báyìí láìsí ìdíwọ́ kankan. Bákan náà sì ni mọ́tò ti ń lọ kábọ̀ ní abẹ́ afárá mọ́tò yìí pẹ̀lú ìrọ̀rùn tí ìṣòro ìjàmbá mọ́tò tí ó máa ń fojoojúmọ́ ṣẹlẹ̀ láàrin yìí sì ti wá di ohun ìgbàgbé. Síwájú sí i, wọ́n ti parí iṣẹ́ lórí ojú pópónà Èjìrìn sí Olúwalógbọ́n, eléyìí tí ó so afárá mọ́tò olókè Mobalòfọ̀n pọ̀ mọ́ afárá mọ́tò olókè Ọba SK Adétọ̀nà ní gáràjì ọkọ̀ Èkó nílùú Ìjẹ̀bú-Òde. Alákòóso tún sọ̀rọ̀ lórí ìrọ̀rùn tí àwọn iṣẹ́ àkànṣe agbègbè yìí ti mú bá lílọ kábọ̀ ọkọ̀ níbẹ̀ láti ìgbà tí wọ́n ti parí wọn. Ètò tí ẹ̀dùnmọ́ ánú ju Ìjẹ̀bú-Òde náà ni àwọn afárá méjì tó wà ńbẹ̀ yẹn, pàápàá jùlọ tó wà lórí express tó pé ìṣẹ̀lẹ̀ àwọn èèyàn kọ̀ máa ń fi ẹ̀mí ṣòfò ńbẹ̀ yẹn kí ọmọ ara mọ́tò lọ kó dúró lójijì ẹ̀ tó ń sáré bọ̀ lẹ́yìn ó lè kọlù yàn, ewu ni
ẹ tí wọ́n fẹ́ kọjá níwájú ẹ̀gán láti lè kọjá sódì kejì náà ewu ni torí àwọn náà ń sáré eléyìí àti pé ó ń pa ọ̀pọ̀lọpọ̀ ẹ̀mí sí òde dáa ni ìjọba fi sọ pé ká ṣe afárá yẹn flyover ilẹ̀ kò sẹ́ni tó wọ́n máa kọjá ọ̀nà níwájú mọ́tò mọ́ ẹ̀ tí wọ́n fẹ́ kọjá nísìnyí àkọjá lókè so mọ́tò ò ní kọlura mu. Gómìnà Ìbíkúnlé Amósùn ní ìjọba òun ti gbáradì báyìí láti bẹ̀rẹ̀ iṣẹ́ àtúnṣe àwọn ojú pópónà ìgbèríko ní gbogbo ìjọba ìbílẹ̀ Ògùn tó wà nípìnlẹ̀ Ògùn báyìí eléyìí tí gómìnà ní yóò bẹ̀rẹ̀ láìpẹ́ ọjọ́. àwọn bàbá wa náà ló ní pé tígi bá wó lugi tòkè lákọ́ ń yọ tá a bá ṣàárín ìlú a lè dẹ́yìn àwa làwa wò pé èyí tá a dé yìí o àfi ká wá ètò pé a gbọ́dọ̀ ṣe kínní Ògùn state rẹ̀ àfi kódà bíi ti ìlú ọba bíi ti London bíi ti America bíi ti Dubai bíi ti gbogbo ẹ̀ ní kò ṣe iṣẹ́ ẹjọ́ kan àwa bẹ̀rẹ̀ ni ọ̀tá ìṣe ń sìn ọ̀nà bíi 30 lákọ́kọ́ mú yìí tó jọ wọn ọ̀nà tí ò ṣe pé ẹ̀ bá dé America bó ṣe ń rí la ṣe lẹ́yìn la máa wá tún àwọn kéékèèké tó tún tẹ̀lé lẹ́yìn la tún máa wá ṣe àwọn míì grade nìkan la máa ṣe a máa grade àwọn míì wọ́n máa fèsì ra wọn ni àwọn míì ojú ọ̀nà méjì ni àwọn míì mẹ́ta ni àwọn míì márùn so a ti ṣe ti gbogbo àwọn ti gba bí àtúntì wa ń bẹ̀rẹ̀ sí a máa ṣe méjì káàní gbogbo 20 local government gbogbo ogún ìbílẹ̀ tó wà a máa ṣe méjì ń bẹ. Lóòótọ́ àti lódodo gbogbo akitiyan ìjọba gómìnà Ìbíkúnlé Amósùn nípìnlẹ̀ Ògùn láàrin ọdún 7 àti díẹ̀ tó gorí àléfà lábẹ́ ìṣàtúnṣe àwọn ìlú àti ìpèsè ohun amúlùdùn ni ó ti bẹ̀rẹ̀ sí ní mú ìlọsíwájú bá gbogbo orígun mẹ́rẹ̀ẹ̀rin ìpínlẹ̀ yìí. Gbogbo àwọn ìgbésẹ̀ ìjọba gómìnà Ìbíkúnlé Amósùn ni ó ti mú àyípadà rere bá ìpínlẹ̀ yìí báyìí tí ó sì tún jẹ́ kí ìpínlẹ̀ Ògùn dùn wò sí ju tàtẹ̀yìnwá lọ. Gbogbo eléyìí ló wá túbọ̀ ń tọ́ka sí wípé láì ṣe iyèméjì ìjọba tó ní ìfẹ́ àwọn ará ìlú lọ́kàn ní ìjọba yìí tí ìrọ̀rùn àwọn ará ìlú sì jẹ́ lógún. Ìdí nìyí tí àwọn ará agbègbè Ayétòrò níjọba ìbílẹ̀ Yewa North ṣe ń fi gbogbo ìgbà kan sára sí akitiyan ìjọba gómìnà Ìbíkúnlé Amósùn fún iṣẹ́ takuntakun tó ń ṣe eléyìí tí wọ́n ní ó ti ń mú àyípadà rere dé bá gbogbo agbègbè ìpínlẹ̀ yìí lápapọ̀. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run a sì dúpẹ́ lọ́wọ́ gómìnà wa nípínlẹ̀ Ògùn lọ́wọ́lọ́wọ́ sẹ́nitọ́ Ìbíkúnlé Amósùn wọ́n ṣe takuntakun lórí ìjọba wọn lọ́wọ́lọ́wọ́ gẹ́gẹ́ bí ibi tá a dúró yìí náà ní agbègbè wa àsìkò wọn náà ní gbogbo ẹ̀ ló ṣe gẹrẹmẹjẹ a dúpẹ́ lọ́wọ́ wọn Olúwa túbọ̀ máa ràn wọ́n lọ́wọ́. A dúpẹ́ lọ́wọ́ gómìnà wa Ìbíkúnlé Amósùn fún iṣẹ́ takuntakun tí wọ́n ṣe nínú ìjọba láàrin ọdún 7 torí nínú gbogbo ìjọba tá a ti ń bá bọ̀ látẹ̀yìn àti ìrí ìjọba tí wọ́n ṣe títì báyìí fún wa àti ìrí ìjọba tí wọ́n mú gbogbo nǹkan rọrùn fún aráàlú kò sí ìnira fún wa nínú ìjọba yìí a kí wọn fún iṣẹ́ takuntakun tí wọ́n ṣe kí Ọlọ́run ọba tó láyé tó lọ́run kó bá wa lọ́ra ẹ̀mí wọn kó túbọ̀ kún wọn lọ́wọ́ ṣiṣẹ́ èyí tá a tún fẹ́ kó tún ṣe síwájú kí Ọlọ́run lè kún ọlọ́kọ́ lè bá a ṣe láṣepé kí Ọlọ́run dẹ̀ fún wọn lórí ọ̀fẹ́ tó máa fi tukọ̀ Ògùn state yìí débi tí ó ní àpẹẹrẹ. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run a dẹ̀ dúpẹ́ lọ́wọ́ ìjọba ìpínlẹ̀ Ògùn sẹ́nẹ́tọ̀ Ìbíkúnlé Amósùn tí ń ṣe gọ́fìnà wa a dúpẹ́ fún iṣẹ́ ribiribi tí wọ́n ṣe nínú ìlú Ayétòrò yìí àti pàápàá nílùú Ayétòrò yìí gangan torí àti àwọn pé ọ̀nà wa yìí ó lè dé 4 lane ṣùgbọ́n a dúpẹ́ lẹ́yìn ọ̀nà tí wọ́n ṣe yìí a tún fẹ́ kí iṣẹ́ náà kó tún máa lọ sókè sí lérò pé ilé iṣẹ́ lérò pé àwọn nǹkan mèremère tó yẹ kó máa wọnú ìlú yìí wá lérò pé kí ọrọ̀ ajé wa kó lè máa lọ síwájú sí i. Síwájú sí i àwọn ará ìlú Ọ̀tà náà kò gbẹ́yìn tí wọ́n ń gbóṣùbà fún ìjọba yìí lórí àyípadà ńlá tó ti mú bá àwọn ojú pópónà wọn èyí tí ó ti wá jẹ́ kí ìlú náà tún rẹwà sí i tí àwọn ọlọ́kọ̀ sì ń lọ kábọ̀ láìsí ìdíwọ́ kankan. láti ìgbà tí gọ́vùnà wa yìí ti wọlé
támọ̀sù ti wọlé látìgbà támọ̀sù ti wọlé láti rí àǹfààní rere tó ń ṣe fún wa nílùú Ọ̀tà yìí tààtẹ̀ rírú ẹ̀ rí lọ́wọ́ àwọn ìjọba tó ti lọ àrírú ẹ̀ rí irú gọ́vnà wa yìí àrírú ẹ̀ rí gọ́vnà dáadáa ni wọ́n bí láti ilé tó ti dáa ó dẹ̀ tó tún rẹ̀ bí fún àǹfààní tó ń ṣe fún ìlú Ọ̀tà lápapọ̀ àti Ogun state general látìgbà tí gọ́vnà wa yìí ti wọlé nínú wa ti ń dùn tayọ̀ wa ń kún nípa bẹ́ẹ̀ èyí tó tún kù tó máa tún bá wa ṣe kárí náà lò fún gbogbo oníṣẹ́ ọwọ́ kárómi àti iná ṣe pàtàkì faraàlú àti gbèríko wa èyí tó dẹ̀ ṣe wa yìí tó ṣe fún wa yìí à ń ṣàdúrà fún ní mọ́sáàsì lójoojúmọ́ ni pé a lè ṣe ìmísí kó tún máa ṣe kó tún máa lọ torí pé irú ẹ̀ làwa ń fẹ́ níjọba. nílùú Ṣàgámù bákan náà gbogbo àwọn iṣẹ́ ojú pópónà tíjọba gómìnà Ìbíkúnlé Amósùn gbé ṣe níbẹ̀ ni àwọn ará ìlú ń dúpẹ́ lé lórí fún ìrọ̀rùn tó ti mú bá ìgbé ayé wọn. a dúpẹ́ fún ìjọba Ìbíkúnlé Amósùn lọ́tẹ̀ tí ó wá bá wa ṣọ̀nà yìí à ń tà à ń jèrè kó túbọ̀ wọ̀ bá wa ṣe láṣeyọrí àwọn ṣọ́ọ̀bù wa tí wọ́n fọ́ kí wọ́n dá wọn padà sí wa lọ́wọ́ a fẹ́ aláìkì a nífẹ̀ẹ́ sí bọ́n ṣe ṣe ọ̀nà ìyànà ọjà yìí àti bọ́n ṣe bá wa ṣe gbogbo ọ̀nà sábó a dẹ̀ rí wípé ṣíṣe tí wọ́n ṣe wọ́n mú ọ̀làjú báàlù wa yìí a dúpẹ́. lákọ̀ọ́kọ́ kí n tó tẹ ẹ̀bì kọ́kọ́ bẹ̀rẹ̀ ọ̀rọ̀ mo kọ́kọ́ kí gómìnà wa fún gbogbo àwọn iṣẹ́ ribiribi tó ti ń ṣe because tabanika wò àwọn ni first governor tó máa kọ́ ṣe bíríìjì sí Ogun state tó yẹ pé àwọn gómìnà tó ti lọ gan ṣe náà tún kan sára sí wọn tó tún dúpẹ́ tó tún wú àwọn nǹkan tí gómìnà yìí ń ṣe èmi mo tún gbàdúrà yìí pé lẹ́ẹ̀kan sí mo ń gbàdúrà lẹ́ẹ̀kan sí pé kí gómìnà wa yìí gan Ọlọ́run á tún fún ní okun àtagbára tó máa tún lè fi lọ ní ẹ̀ẹ̀kan sí because àwọn iṣẹ́ tó ń ṣe gbogbo ọmọ Ogun state lápapọ̀ ló ń gbádùn wọn tínú wa dẹ̀ ń dùn gidi gan. mi tẹ́ lè ká ìpadà tó ti dé bá iṣẹ́ tí mò ń ṣe because ọmọ national union lèmi ìsàlọ̀kọ̀ branch ń bí Ṣàgámù à ń gbé mọ́tò lọ ọ̀nà ọ̀dà ná ó ń ba mọ́tò wa jẹ́ kò sí yẹn mọ́ ń sìn gbogbo ẹ̀ dúró ni wọ́n báyìí tán yìí ṣe fún wa yìí àwa sì ń gbádùn ẹ̀ gidi gan ni. síwájú sí i àwọn tó ń ṣàmúlò ojú pópónà Èjìrìn lọ sí Olúwalógbọ́n èyí tó lọ sọ afárá mọ́tò Ìjẹ̀bú Òde pọ̀ mọ́ afárá mọ́tò tó wà ní gáràjì àwọn ọlọ́kọ̀ Èkó náà ń dúpẹ́ fún àǹfààní ńlá tí iṣẹ́ àkànṣe náà ti mú bá wọn. ó jẹ́ ohun tó jọ alójú gan láti rí àǹfààní báyìí Ìjẹ̀bú Òde torí láti gbà ọjọ́ ti pẹ́ nírú àǹfààní báyìí so ìjọba ẹgbẹ́ ìjọba tó gbìyànjú gidi a dẹ̀ rọ̀ wọ́n kó tó bàbá gbìyànjú sí ó jẹ́ nǹkan tó yẹ pé ó mú ìdàgbàsókè wá a lè rí pé pàápàá súnkẹrẹgbà ọkọ̀ ó dínkù a lè rí pé ìlọsíwájú gidi ni ṣe inú wa dùn gan. ìrìn tí amótù ṣe fún wa ni wípé ó gbìyànjú àìpá àwọn ọ̀nà yẹn kò dẹ̀ sí hold up mọ́ kò sí anything mọ́ àmọ́ mo rí nínú appreciate wọn gan pẹ̀lú nǹkan tó ṣe fún wa yẹn torí náà Ọlọ́run á túbọ̀ máa ràn wọ́n lọ́wọ́ wọ́n á lè máa tẹ̀síwájú iṣẹ́ tó ń ṣe lọ. fún ìbéèrè tàbí àlàyé ẹ kọ̀wé sí orí nọ́mbà ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tí ó wà lójú ìwòran yín yìí tàbí sí orí ímeèlì wa tí ẹ̀ ń wò yìí. ọmọ Ògùn Ìṣẹ̀yà.